wọ́n dẹ̀ mọ bí òṣèlú ṣe rí, wọ́n dẹ̀ fún gbogbo náà ní ẹ̀tọ́ ẹgbẹ́ wọn ló yẹ kí ó dẹ̀ ń bu ìyàn tí ó yẹ ẹgbẹ́ wọn ló yẹ kí wọ́n sí. kò sí ìyàn tó tẹ̀lé láti wọ ẹgbẹ́ wọn, èmi fúnra mi ni mo ṣèlérí fún àwọn ọ̀nà tó ń tẹ̀lé mi lẹ́yìn torí kí n tó wọ ẹgbẹ́ báwo ni mo ṣe padà sóṣèlú àwọn èèyàn wa lọ́wọ́ á pè mí padà. ó sọ wípé bí ẹ ṣe fi òògùn ṣe sí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. a fẹ́ kí o wá bá wa dá sí i. mo jẹ́ kọ́kọ́ sọ wípé nǹkan tí mò ń ṣe yìí ó tẹ̀lé nísìnyí ó tẹ̀lé lọ́rùn. ṣùgbọ́n nígbà tí wọ́n pe ìpàdé kan kékeré iṣẹ́ yẹn pákúpákú a lọ sí west a lọ sí east a ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ west a ṣẹ̀fẹ̀ máa tún wá ṣe central wọ́n pe ìpàdé láàárọ̀ àwọn ẹgbẹ́ aláwọ̀ ọ̀tọ̀ àwọn ọmọ àwọn ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ máa bọ̀ ọ́ lọ́sẹ̀ kẹsẹ̀ wọ́n ti ń wò láì ọ̀sẹ̀ kẹta oṣù kọ́lá ẹ máa ṣe láì fún wa ní ìṣẹ́ èmi ò sọ̀rọ̀ àlè. àwọn aláṣẹṣẹ dé. ìgbà tí èmi ṣe kọmíṣánná ló kù sí ẹ̀kọ́ ni wọ́n represent ní ọ̀sán. má sọ̀rọ̀ ẹnu ẹ̀ amúlówó ojú sọ̀rọ̀ ìwọ̀sí yẹn ó ti pọ̀ jù. àwọn èèyàn nípa àwọn èèyàn tẹ́ máa rí ẹ̀rọ wọ̀ àwọn èèyàn nípa tó jẹ́ ike ìdí ìlú wọn wọ́n ń sọ̀rọ̀ káwá sọ̀rọ̀ lẹ́yìn pé àwọn òmò fẹ́ pé báyìí wọ́n ṣe máa ṣe sí i. máa fẹ́ mú wọn lọ́wọ́ ni. èèyàn tó lọ mú àwọn èèyàn tẹ́tẹ́ mi ni wọ́n fi ọ̀rá sí wọn lára. máa fẹ́ mú wọn. ṣé ìyọ̀kùnrin ajẹ́kẹ́ mi ní ìpínlẹ̀ onígbé pásítọ̀tì náà ṣe ó máa gbà kò ní padà. Má ṣe láti ilẹ̀. àṣẹ rẹ̀ kò gbowó lọ. Tí wàá túbọ̀ jù máa tún jẹ́ kẹ́kẹ́ láti bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ síbẹ̀ lọ́wọ́ náà. Àṣẹlẹ̀ ètò tó yà lọ. Ojú ògo rẹ̀. Mo kúrò fún ogún ọdún nínú òṣèlú. Láti ẹ̀ Mo ṣe padà àwọn ọ̀rọ̀ kì í ṣe orúkọ mi dé èmi ni mo ṣe sẹ́lẹ̀ ìgbà. Ìyá àti bàbá mi ní Ọlọ́run ṣì jẹ́ pé wọ́n wà láyé láti rí ọmọ wọn lọ́jọ́ òní. Mo fẹ́ wá ìfẹ́ lọ́wọ́ àwọn supporters mi tí a ti pan púpọ̀. Nítorí ìyàbọ̀ ní pàtàkì ẹ̀yin èèyàn ẹgbẹ́ PDP mo dúpẹ́